tèmi ṣé láyọ̀ lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí alhamdulilayi rabbil alamin fún gbogbo àwọn obìnrin tí wọ́n suffer irregular menstruation àbí suddenly menstruation yẹn kàn cease well ó lè due to so many things but kó tó conclude èmi ò ní kẹ́ mọ́ lọ sí hospital ọ̀bẹ kó tó conclude pátápátá ó lè jẹ́ a kind of blockage ṣóyè yín ó lè jẹ́ infections ṣóyè yín ó lè jẹ́ a kind of hormone imbalance but ẹ lọ sáré bá mi ṣe lè wá bàrà kan egbò túndé ata ilẹ̀ èso àìdán kànáfùrù àlùbọ́sà ayù ìyèré àti òrombó yes òrombó rà á bí o ní 150 ẹ gé papọ̀ mọ́ gbogbo ẹ boil ẹ papọ̀ ó lè jẹ́ omi 2 litres ó lè jẹ́ 3 litres ó lè jẹ́ 4 litres depending on iye tó bá rí but target ẹ fún 7 days inshallah àárẹ̀ sí ayọ̀ that is it gbogbo bí mo ṣe pé ìtún wà yẹn lọ gbé lọ sọ́dọ̀ àwọn elékúlẹ́jà wọ́n á bẹ yanjú orúkọ rẹ̀ wọ́n á mọ̀ nǹkan tá à ń sọ yìí yes okay ẹ̀yin ti tèmi though the matter of today èèyàn kan ló pè mí ó ní on point ìyàwó ò kí ń gbà kó ń fọkàn yàn rẹ̀ á kàn lálẹ́ ni pé kó mọ̀ sí lọ well gbogbo obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ òun ló short obìnrin tó bá lọ pé wọ́n fọ ọkàn mi lọ́yàn mọ́ dó mi lọ òun ló short ẹ̀yin obìnrin ẹ reset brain yín padà wá ẹ nífẹ̀ẹ́ ọkọ yín padà gbogbo obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn kò nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ mọ́ ọwọ́ ọkọ yẹn ó ń irritate ó lè jẹ́ pọ́kọ yẹn ti ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ọkùnrin ẹ settle pẹ̀lú ìyàwó yín ẹ communicate ẹ má ní grudges síra yín ọkọ àti ìyàwó kẹ mọ ní kùsínúkùsíkù ó yẹ tẹ bá dé gẹẹtì ọ̀run Ọlọ́run lè yín padà pé yá ẹ lọ settle pẹ̀lú ara yín so ẹ wà láyé ìsìn yìí it's the best time for you to settle ẹ settle kẹ come back to normal ẹ reset factory yín ìwọ obìnrin relax ó ń ṣe rẹ ìwọ tó bá gbà kọ́kọ́ fún ọkàn lọ́yàn I'm telling you wàá ní kánsà onímọ̀ ìbálòpọ̀ tẹ́ ń ṣe ìbálòpọ̀ enemy wàá ní kánsà kìí ṣe cancer of the breast lásán cancer pelvic cancer uterus nítorí ẹ ráyè dami gbogbo omi wèrè yẹn kẹ́ ẹ dá gbogbo omi tó yes kẹ́ ẹ dá kó kúrò kó mọ́ fún cancer sí yín lára ẹ ṣe ìbálòpọ̀ tínú yóò fi dùn tó bá jẹ́ pé ìwọ obìnrin tó ní oore ọ̀fẹ́ tó mọ́ ń dà ní encourage ọkọ ẹ kó bẹ́ẹ̀ ṣe débi dídà kí gbogbo omi tó lọ so mọ́ ẹ lábẹ́ yẹn kó má lọ di cancer yes kó má lọ di cancer tí mo bá ń sọ̀rọ̀ fún yín mo ń sọ̀rọ̀ from experience tẹ́ bá ṣe ìbálòpọ̀ ẹ má ṣe ìbálòpọ̀ just lie down bí igi ẹ má ṣe ìbálòpọ̀ ń sìn ẹ wà lie down bí igi ju gbogbo ara rẹ especially ọyàn yẹn ẹ jù tó bá ṣe exercise ẹ jù ẹ máa yes kíkan lọ báyìí tó bá ṣe bẹ́ẹ̀ ibi tí lumps dì mọ́ ó máa rìṣí ara rẹ̀ káàkiri ó máa redistribute káàkiri before you know wàá yà dànù wàá tọ́ dànù especially ìwọ tó bá jẹ́ pé kì í ṣe pé ṣúgà nìkan ló sàn jẹ òun lo àgbo kódà kó jẹ́ the smallest of ginger garlic you understand or bí kò wá black powder kó papọ̀ mọ́ra wọn yes kó mọ́ mu yẹn last at night tó bá ti distribute tó dẹ̀ mú àgbo rẹ̀ sí wàá yà dànù ni nǹkan tá à ń sọ fún yín nìyẹn jẹ́ kọ́kọ rẹ bẹ́ẹ̀ ṣeré kínú rẹ dùn orí ọ̀fẹ́ lórí in fact tó bá yẹ pé o ní grudges pẹ̀lú ọkọ rẹ tó jẹ́ pé ọkọ rẹ ṣe dákun tó lọ́nà mọ́ fi dídó àti wọ́n fọ́ kan yàn mọ́ include ẹ̀ wàláì mọ́ include ẹ̀ tí o fẹ́ ń bọ́kọ rẹ jà ọkọ rẹ ti ṣẹ̀ ọkọ rẹ wá bẹ́ẹ̀ pé òun fẹ́ bá a sùn òun fẹ́ bẹ́ẹ̀ sùn wàláì ṣe pẹ̀lú dùnú kínú rẹ dùn ẹ ṣeré ẹ jẹ ètè ẹ jẹ ọmú ẹ jẹ gbogbo ẹ mọ́ra wọn tẹ bá wá ṣe tán kẹ wá continue ìjà yẹn sọ pé kò ní easy láti jà wọ́n so Ọlọ́run fún ẹ lórí orí ọ̀fẹ́ ọkọ ibi tí àwọn single mom ti ń narùn pé káwọn tiẹ̀ ríru tiẹ̀ Ọlọ́run wá fún ẹ ní orí ọ̀fẹ́ ọkọ ìwọ wá ń sakọ oníkómọ̀ fọ ọkàn yàn rẹ kó mọ kó kàn lálẹ́ lásán ẹ ṣe ń ṣera yín báyìí
ẹ ṣe ń ṣe ra yín báyìí ìwọ tó ń ṣe bẹ́ẹ̀ yẹn ìwọ tó kọ́kọ́ mọ̀ fẹ́ ọkàn ẹ lọ́yàn yẹn ìwọ tó yẹ kó tó bá ti ń dókó yẹn ara rẹ̀ ó kàn di gbọ́nkú sílẹ̀ lẹ̀ fún ọkàn yẹn rẹ̀ ṣé kò sí lumps là lọ́yàn cancer ló fi ń ṣeré yẹn cancer ló fi ń ṣeré yẹn tí ọkọ bá fọ ọkàn yẹn lọ́yàn ó lè dictate pé yes ìwọ tó gbà kí ọkọ fọ ọkàn yẹn lọ́yàn ṣé ìwọ gan lè fọ ọkàn ọyàn ara rẹ̀ àní ẹ mọ́ parọ́ fúnra yín tẹ́ bá parọ́ fún yes irọ́ ẹ mọ́ parọ́ fúnra yín àdínì ò sọ fún yín pé kọ́kọ́ mọ́ fọ ọkàn yín lọ́yàn ẹ mọ́ parọ́ fúnra yín tẹ́ bá sọ bẹ́ẹ̀ yẹn àìsàn ò ṣe wọlé wàhálà ẹ̀ nímọ̀ ẹ jẹ́ kọ́kọ́ fọ ọkàn kó bá yín dictate ibi tí ọyàn wà ìwọ nísìn ìwọ báyìí nísìn wọ́n lè fọ ọkàn ẹ̀ lọ́yàn sìn kó dictate pé ọyàn yẹn ń ru ẹ́ ìdí tó fi ń ru ẹ́ ni pé o láàkì ìbásùn tó jẹ́ kí wọ́n bu ẹ́ dáadáa tí wọ́n bá ti bu ẹ́ mọ́ dúró zìgìdì bí igi o ìwọ náà ṣe exercise fi gbogbo ọyàn yẹn tó bá ti ń ṣe ìbásùn tó bá fi sìn mo fún ẹ ní 2 days fọwọ́ fọkàn ọyàn yẹn ó lọ ni pains yẹn ó lọ because I discover pé àwọn obìnrin kan wà wọ́n ti wọ 40 ọyàn sì ń dùn wọ́n ní ọyàn máa ń dùn àwọn rí ìbálòpọ̀ ni o tẹ́ bá rí ìbálòpọ̀ tí wọ́n gboyín dáadáa tẹ́ mú ọyàn yẹn tẹ́ gbé sọ́hùn tẹ́ gbé sí tẹ́ gbé síwájú tẹ́ gbé sẹ́yìn tẹ́ jí ọyàn yẹn jìgìjìgì kẹ́ ẹ ṣe yẹn láàárọ̀ lálẹ́ lẹ́ni láàárọ̀ lálẹ́ lọ́la láàárọ̀ lálẹ́ lọ́tùnla pains yẹn ó lọ any lumps tó bá fẹ́ form wàhálà ó máa reshare ó máa redistribute ìgbẹ́lẹ̀ máa fi yà àtìtọ̀ I am talking to you with experience ẹ má fi àìmọ̀kan àwọn ẹyin míì nínú yín àìmọ̀kan ló ṣe yín ẹ wà parọ́ mẹ́sìn ẹ má fi ṣera yín léṣe lórí pé kọ́lọ̀ ń gbé wa lórí cancer yìí òun náà sì la wà ṣòye yín ṣé ẹ rí ọyàn nǹkan alálùbáríkà ni fún ọkùnrin tí ọkùnrin bá ń rí ọyàn tí wọ́n páàkì dáadáa bó bá tiẹ̀ ti ṣubú àmọ́ ó páàkì dáadáa nínú bèrèzà nínú packer of ọyàn life ọkùnrin ó tún mọ lọ sí ni ó mọ gùn sí ni lifespan longer ó mọ máa gùn sí bẹ́ẹ̀ náà sì ni wọ obìnrin náà tí ó páàkì ọyàn tí ọyàn yẹn gúnrégé nínú ẹ̀gán nínú ló mọ̀ dùn wá productive ó dẹ̀ ní sáfọ́kọ ẹ̀yin míì torí pé ẹ̀ páàkì ọyàn yín dáadáa òun ló fà á tẹ̀ kọ́kọ́ ń fọ ọkàn yín lọ́yàn ẹ páàkì ẹ̀ dáadáa mo ní ẹ máa massage ẹ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ojú yín ẹ̀yin sì okay every day we rub our face pẹ̀lú cream yes it may be olive oil it may be Vaseline bá a ṣe fọwọ́ ra yẹn massage nìyà òun ló fà á tójú fresh so nísìnyí báyìí ò fọwọ́ kan ó massage ọyàn definitely ọyàn ẹ máa ṣáàgì wálẹ̀ ni wọ́n máa ṣáàgì ẹ máa pack ẹ máa massage ẹ even mo share herbs kan jọ̀wọ́ tẹ́ ẹ bá mọ̀ ordinary coconut oil olive oil àti Vaseline ẹ papọ̀ Vaseline blue sea ẹ papọ̀ ẹ máa fi ṣe massage lọ sókè ẹ má sọ pé ẹ ń tanra yín ni ẹ ń ṣera yín pé kí wọ́n fọkàn yín wàláì tí káṣó fi wọlé sí ẹ lábẹ́ ò ní mọ̀ ẹ jẹ́ kí wọ́n doyin dáadáa ẹ jẹ́ kí wọ́n gboyin ẹ jẹ́ kí n sọ fún yín èmi ń ṣe teaching ni nǹkan tó ti affect àwọn obìnrin púpọ̀ là ń sọ cancer of the pelvis cancer of the uterus nígbà okay oyún ò wọbẹ̀ mọ́ so definitely nǹkan tó máa nourish ibẹ̀ yẹn fún ẹ o ní o kó gbà fọ́kọ rẹ kó gbé jìgìjìgìjìgì inú máa ń bí mi ní tí máa ń bẹ̀rẹ̀ kò gbà ó gbà ó ń ṣe wà láàyè ẹ̀yin obìnrin ó ń ṣe rẹ ni tíjà bá dé mọ́ include dídó mọ́ tíjà bá dé wàláì mọ́ include dídó you understand me wàláì tí ẹ bá gbà kọ́kọ́ dóyin wàláì ẹ fìyà jẹra yín ni ìyà lẹ fi ń jẹra yín wàláì mo tún sọ ìyà lẹ fi ń jẹra yín from experience fún ẹ̀yin tí ọkọ yín wà lu ìbò tí ọkọ bá dé so yẹn tẹ́ ti fìlì pé kínní bóyá lumps wà nù kún yín so inú ara yín ẹ lọ fún exercise tẹ́ fìlì pé lumps wà láyà yín ẹ lọ ṣe exercise tó involve pé máa shake àyà yín mi ò sọ pé exercise ọkọlọkọ o kẹ lọ dódòkúdò o torí ibi tẹ́ bá ti sọ pé ẹ fẹ́ lọ sí dódòkúdò kẹ máa kó nǹkan burúkú bọ̀ wá ń bẹ̀ there are so many exercises ẹ lè ṣe tó involve pé kẹ ju àyà dáadáa ẹ lọ bá àwọn tó ń ṣe training exercise wo ló involve kíyàn shake àyà
shake cancer away, shake cancer away, shake cancer away. Ìwọ tó bá sọ pé ó fẹ́ lọ bọ́kọ lọ́kọ àbí boyfriend lọ ṣe ń ta ibi tó bá ti ń sọ pé ó fẹ́ lé cancer, kó mọ̀ wá rí HIV/AIDS, kó mọ̀ wá rí spiritual wàhálà. You have to be wise. You have to be wise, because mo need láti sọ eléyìí kí n balance it up. This is on point by 2 using my words orders. What if you do yóò bá yé dáadáa? Ṣe comment, máa reply. Ẹ ṣe comment alálùbọ́dìkà. Bye for now.